ni pàtàkì kíkó lọ sí ààfin tí Aláàfin Ọ̀wọ̀-Adé ṣẹ̀ṣẹ̀ kó lọ. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ̀-Adé ti kó sí ààfin ìlú náà tó wà ní agbègbè Òkè Ààfin ìlú Ọ̀yọ́. Èyí ló ń wáyé lẹ́yìn oṣù mẹ́sàn-án tí Aláàfin gorí apèrè àwọn baba ńlá rẹ̀ nínú oṣù kẹrin ọdún 2025. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ààfin Bọ̀dé Dúrójayé sọ pé láti ìgbà tí Aláàfin àná Ọba Lámídì Adéyẹmí ti gbéṣẹ̀ ní ààfin náà ti nílò àtúnṣe tó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan tó wà nínú ààfin náà ni wọ́n ti jí kó tán. Ó ní èyí ló mú kí Ọba Ọ̀wọ̀-Adé bí ó ṣe gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣàtúnṣe ààfin náà. Ó ṣàlàyé pé olùrànlọ́wọ́ pàtàkì sí Aláàfin Kọ́ládé Ọládélé ló ṣe àkóso ètò àtúnṣe ààfin ọ̀hún. Ó fi kún pé ààfin náà tún wu ojú rí tí wọ́n sì dùn wò, èyí tó ṣàfihàn àwọn ìṣe ọ̀nà ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Ó ní gbogbo àwọn ibùgbé tó wà ní ààfin náà tó ìgbà tó sì jẹ́ pé gbogbo wọn ló ní àgbàlá tó ju ẹyọ kọ̀ọ̀kan lọ. Àtẹ̀jáde náà fi kún pé kò sí bí èèyàn ṣe máa ṣàbẹ̀wò sí ààfin náà tí kò ní rí i pé àgbàlá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni òun wà. Ọ̀pọ̀ àwọn ìṣe ọ̀nà tó fi mọ́ àwọn ère àwọn ilé tí wọ́n fi igi gbẹ́ àti ilẹ̀kùn tó ṣàfihàn ọlá àti ọrọ̀ ilẹ̀ Yorùbá ló ti wà ní ààfin. Àwọn àwòrán àwọn kìnìún tí wọ́n sì kùn gbogbo àwọn ògiri pẹ̀lú àwọn àwọ̀ aláràǹbarà tó fi mọ́ àwọn igbá àtàwọn ohun mèremère míì. Dúrójayé tẹ̀síwájú pé gbogbo àwọn aráàlú tó fi mọ́ àgbà àti ọmọdé ni wọ́n tún jáde láti kí Aláàfin nígbà tó ń wọ ààfin náà. Kíkó wọ ààfin náà jẹ́ àmì kan gbòógì lórí àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́ àti àmì kan pàtàkì sí ìpadàbọ̀ ọba náà sí ilẹ̀ ìṣúra àṣà ilẹ̀ Yorùbá, èyí tí wọ́n gbà pé ó jẹ́ ọ̀kan gbòógì ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Àwọn aráàlú tó fi mọ́ àgbà àti ọmọdé ni wọ́n fẹ́ràn Aláàfin tí wọ́n sì mọ rírì fún ìfarajì rẹ̀, ìdàgbàsókè, àlàáfíà, ìṣọ̀kan tó mú bá ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Àwọn aráàlú gbàgbọ́ pé kíkó lọ sí ààfin náà kì í ṣe ọ̀rọ̀ lílọ máa gbé ní ààfin nìkan bí kò ṣe ìpadàbọ̀ ìtàn, àṣà àti ohun ìdánimọ̀ àwọn èèyàn Yorùbá. Wọ́n ní ààfin yìí ni ọkàn ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti pé rírí Aláàfin padà síbẹ̀ jẹ́ ohun ìwúrí fáwọn èèyàn. Wọ́n fi kún pé pípadà sí ààfin náà jẹ́ ìfarajì sí dídáàbòbò àṣà, ìtàn àti ṣíṣe ìgbélárugẹ ọ̀kan lára àwọn ọba tó tóbi nílẹ̀ Áfíríkà. Ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.